ó yá jẹ́ ń já ẹ̀ tán Suleiman Màlá o eré táráyé ń sámá ti yàtọ̀ gan ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́ ẹ wò ẹ̀yin tèmi kókó bàlágógó máa ń dòdò gbẹ̀dùgbẹ̀dù máa ń gbóhùn akèrègbè yìí ṣé àlàáfíà ni mo bá yín àsìkò wẹ́líwẹ́lí òjò yìí èní on the 4th of July year 2025 èní on the 4th of July year 2025 torí àwọn ọ̀jọ̀gbọ́n ti ní kí n máa sọ date pé àwọn tó sábà nífẹ̀ẹ́ fídíò mọ́ ló máa ń jọ ara wọn bí àwọn aṣọ tí mò ń wọ àbíkẹ́ ìsọ̀rọ̀ mi ṣá wọ́n ṣàlùkì máa fi déètì sí so mo ti take to correction ẹ ṣé o lẹ́nìí mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn onífújì àti àwọn bloggers àjọṣe wo ló wà láàrin àwọn onífújì àtàwọn bloggers àtàwọn tó ń ṣe promotion fáwọn onífújì àjọṣe wo ló wà láàrin wa torí mi náà pẹ̀lú wọn torí mò ń promote fújì mo sì ń sọ̀rọ̀ nípa fújì mo post different Fuji artist shows lórí platforms mi so I'm a blogger I'm a music promoter I'm a presenter bọ́lá ṣe dá mi nìyẹn èmi náà kàn gbìyànjú díẹ̀ náà ni kọ́lá sọ èmi náà di ẹni ńlá nínú ayé kó sẹ́yìn tẹ́wọ́ mi náà di ẹni ńlá nínú ayé gbogbo àdáwọlé tí yín náà kó máa yọrí sí rere. Now let's go back to the business. àkọ́kọ́ ọ̀tún fẹ́ sọ lórí Alhaji Taye Currency. Kí ló mú mi kọ́kọ́ ya ọ̀dọ̀ Alhaji Taye Currency ni pé mo rí pé Alhaji Taye Currency wọ́n ti ń lose fans. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ olólùfẹ́ Taye Currency bá mi share kó dọ́dọ̀ wọn àtàwọn onífújì tó kù. Alhaji Taye Currency ẹ ti ń lose fans base yín. Mo mọ̀ ẹ̀yin mẹ́ta kan tó yẹ pé ẹ máa ń sábà lò sórí Facebook dáadáa. Àkọ́kọ́ nu yín Alhaji Saheed Òṣùpá King Wasiu Ayinde Marshal àti Taye Currency pẹ̀lú Alhaji Sulaiman Alao Malaika Kibla ẹ̀yin mẹ́rin yẹn ẹ máa ń sábà lò sórí Facebook dáadáa so mo mọ iye followers tẹ ní tó pé mo ń follow yín mo dẹ̀ mọ tí followers ẹ̀ tó ti drop lẹ́nu bí oṣù mẹ́ta sísẹ́yìn Pasuma bẹ́ẹ̀ lò so mi ò Pasuma tiẹ̀ ní any page kankan lórí Facebook àtọ́ mi lè sọ Instagram àbí TikTok ò bọ̀ lórí Facebook I doubt it but mo mọ̀ pé Currency ni mo mọ̀ pé Alhaji Saheed Òṣùpá ni mo mọ̀ pé Alhaji Wasiu Ayinde wọ́n ní mo mọ̀ pé Alhaji Sulaiman Alao Malaika wọ́n ní so now ọ̀dọ̀ Taye Currency as at 3-4 months ago Alhaji Taye Currency ẹni 1,100,000 followers 1.1 something followers lẹ́wà as at today mo yín bá yín sọ̀rọ̀ followers yín ti drop padà sí 900,000 tó mi pé ẹ ti lose over 100,000 followers ó dẹ̀ lè má tó bẹ́ẹ̀ but ẹ ti lose followers ṣá ẹ ti lose over 100,000 or below 100,000 followers àwọn followers àwọn tó kù dẹ̀ ẹ wo Alhaji Saheed Òṣùpá followers wọn increase ti Malaika bó tẹ̀ pé àwọn yẹn tẹ̀ ti block mi wọ́n ti gbá mi blocking as àlàyé tó ń bọ̀ ga wọn jẹ́ wọ́n ti gbá mi ní blocking mi kẹ̀ bọ̀ ga yín jẹ́ so ti Malaika náà ó ń progress mi kò mọ nǹkan tó dé sí because wọ́n ti block mi but ti Taye Currency ó ti wálẹ̀ ìgbà Alhaji Wasiu Ayinde K1 The Ultimate wọ́n ṣí page wọn yẹn K1 The Ultimate Digital so last year ni wọ́n ṣí ìgbà tó máa ṣí mo bẹ̀rẹ̀ sí ní wò wọ́n ti ní 1,000 followers mo bẹ̀rẹ̀ sí ní follow wọn láti last year yẹn to today wọ́n ti lọ bí 500,000 but ẹ̀yin tó yẹ pé nǹkan Facebook lẹ́sẹ̀ bá ń lójú Taye Currency ẹ ti wà ní 900 láti 1 something million followers ó ti drop tó mean pé something is wrong somewhere fún yín Alhaji Taye Currency ẹ jọ̀ọ́ ẹ ṣe correction sí èmi ò fẹ́ kẹ́ ẹ jábọ́ mi ìdẹ̀ wá ìṣubú yín lè dá nǹkan fún mi mi tẹ̀ pé mi ò jẹ́ kọ́bọ̀ lára yín náà rè but tẹ́ bá tún wá ṣubú kò jẹ́ kó dá nǹkan fún mi kẹ́ ẹ lọ òkè làdúrà tèmi ń gbà fògbó onífújì pátápátá so Alhaji Currency ẹ ṣe àtúnṣe síbẹ̀ yẹn now gbogbo ẹ̀yin onífújì tó kù àtẹ̀yin bloggers lójú tọ̀dọ̀ mi bígbà tí ẹ pé ẹ appreciate àwọn bloggers more tó pé kí ni kò sáyè nínú ayé kò sí àyè nínú ayé ìwọ ló máa jà fáàyè nínú ayé mo sọ̀rọ̀ kan lọ́jọ́ sí mo ní Alao Malaika mo ní social media gbé wọn àwọn fans wọn kan ó yarí mọ́ mi lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bá mi jà nǹkan tí mo sọ òye wọn mi sọ pé Alao Malaika ò kì í ṣe star kí social media tó dé at least bí àwọn social media kò tó lè di bí 10-12 years lọ Alao Malaika ti star kí social media tó dé but social media ó gbé wọn social media ó gbé Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá ó gbé àwọn náà ju bọ́ ìwà tẹ́lẹ̀ lọ social media ó gbé Alhaji Saheed Òṣùpá ó gbé wọn ju bọ́ ìwà tẹ́lẹ̀ lọ àwọn yẹn wọ́n invest sórí social media àwọn yẹn wọ́n invest sórí media because wọ́n yẹ ti follow trend
Alhaji Wasiu Ayinde nìkan mo lè sọ pé wọ́n tètè follow trend social media ọba kan pé ẹ̀bá ti ní fan base ó ti pẹ́ náà almost 50 years bàbá ò kà náà lórí ọ̀rọ̀ social media but àwọn Pasuma, Malaika, Saheed Òṣùpá wọ́n invest sórí social media wọ́n invest sórí media tẹ́bá ó ní Fuji tí ò bá ti gbéra lẹ́nìí kò invest sórí media wọn ò lówó wọn fún blogger tẹ́bá ti ṣiṣẹ́ máa yóò ti bloggers àwọn bloggers tó ń post yín ẹ máa appreciate wọn òun náà ẹ máa sọ pé Pasuma nọ́nà àpà Pasuma nọ́nà àpà tó bá yí blogger ilé àfúnlò tó bá yí blogger Pasuma mọ̀ nǹkan tó ń ṣe wọn lè ṣe pé tó wá sọ àwọn tó ń promote Pasuma onífújì jù lórí social media lẹ́nìí gbogbo all platforms ní Pasuma ló pọ̀ jù tó Pasuma ń ṣe dáadáa fáwọn bloggers tó ń náwó sí wọn lẹ́nu Malaika náà ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ́ gbé Malaika náà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ Alhaji Saheed Òṣùpá ní kò mọ̀ lè sọ pé mi ì fi bẹ́ẹ̀ rá àwọn bloggers wọn kan pọ̀ rẹpẹtẹ but Pasuma and Malaika wọ́n tètè jára wọ́n náwó fáwọn bloggers gan so ẹ ṣàtúnṣe lórí ẹ̀ tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì tó drop lórí chat yẹn lénìí wọ́n tètè invest sórí social media ni ẹ wo Rẹ̀mí Àlùkò social media pé nǹkan tó affect Rẹ̀mí Àlùkò kò sí nǹkan tó ṣe wọ́n Rẹ̀mí Àlùkò is doing well ẹ wo Mori Thunder social media pé nǹkan tó affect Mori Thunder he is doing well ẹ wo Alhaji Islamu Atawe social media ó pẹ́ nǹkan tó yẹ kán ní fàsẹ́yìn díẹ̀ ẹ wo Alhaji Akande Abbas Obese social media pé nǹkan tó yẹ kán fàsẹ́yìn díẹ̀ gbogbo wọn yẹn wọ́n tètè gbé súnmọ́ social media gbogbo pátá ló ń ṣe dáadáa bọ̀ wọ́n tètè gbé súnmọ́ social media gbà tó ṣe wà ń tara wọn jí ẹ wo gbàtà Alhaji Abbas Akande Obese rẹ̀ sí wọ́n ṣe tají wọ́n ṣe ń gbéra ẹ̀ma ìpamọ́ bloggers ṣe ń gbé wọ́n ṣe ń jáde fún wọn máa jà fún wọn máa ṣe kíní kan ẹ wo wẹ́wẹ́ náà wọ́n ṣe ń jáde fún wọn wọ́n ṣe ń jà fún wẹ́wẹ́ náà so Malaika social media tó sọ pé gbé wọn yẹn wọ́n náwó sórí ẹ̀ ní social media wọ́n ṣe dáadáa síbẹ̀ wọ́n ti star before social media but social media ó yìí ti gbé wọn ju tó bá yìí wà tẹ́lẹ̀ lọ ó yìí ti gbé Pasuma náà so point mi nìyẹn àwọn tí wọ́n ti gbé ránṣìn tẹ́ pé wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ wọn ò invest sórí social media ni so now kò sí man mọ́ kò sí up man mọ́ àwọn bloggers ló wà àwọn music promoters wà lórí social media ló wà so ẹni láti máa ṣe dáadáa fún wọn ẹ máa kọ tiwọn mọ́ oúnjẹ ni kì í ṣe pé tọ́pọ̀lọpọ̀ lóyún bá ti pawó ẹ ti wò pé kò sẹ́nibọ̀dì ń ta mọ́ àwọn tó ń promote yẹn náà ẹ láti máa múnú wọn dùn ayé kó lè máa yá wọn náà ní ara so Mori Thunder mo fẹ́ kẹ́ ṣe lórí ibẹ̀ yẹn ẹ wá àwọn bloggers tó alẹ́nu lọ́rọ̀ dáadáa kó promote music yín Rẹ̀mí Àlùkò ẹ̀yin náà ẹ wá àwọn bloggers tó lẹ́nu dáadáa tó ń wá influential tó dẹ̀ ní good reputation kó promote music yín bákan náà Tọ́pẹ́ Nautica Wálé Tẹkọ̀má gbogbo yín bẹ́ẹ̀ yẹn ẹ náwó àwọn bloggers lè máa ẹni láti padà sórí media everybody ń lò ló ń gbé wọn sìn kò sí upman mọ́ kò sáwọn man mọ́ and one thing is everybody believe pé àwọn bloggers yẹn wọ́n ń rówó kan lórí àwọn tó bá post music àwọn irọ́ ni o kí blogger kan kó tó lè rí $100 at the end of the month ó máa ní up to 11 to 12 million views within that month a ní up to 11 to 12 million views within that month bí mo ṣe ní followers ni wọ́n bá díẹ̀ àbí táwọn èèyàn ń wò mí in fact àwọn tó wò mí gan ju followers mi lọ maximum of views mo máa ní per month bóyá bí 1.5 million 2 million views no kọ́bọ̀ ni because wọ́n ti monetize page gan akọ̀ṣà ń ṣe a máa fowó ra data a máa tún lo time wa a máa face criticism lóríṣiríṣi blogger mi wà wọ́n ti paint ẹ̀ ní black white ni o but ayé ti wọ́n ti paint ẹ̀ ní black tó kó dúró sẹ́yìn eléré kan ó jáfe eléré kan torí èèyàn kan àìmọye so gbogbo ní Fuji mo direct ọ̀rẹ́ sí ẹ lọ ṣe dáadáa sáwọn bloggers àwọn tó ti wà lókè inú yóò ní jábọ́ ẹ̀yin tẹ́ ń bọ̀ náà àwọn bloggers ẹ náwó fún wọn ẹ ṣe dáadáa fún wọn kó lè máa promote music yín ó ti ń affect so many of you ẹ̀ kan mọ́ ni mo kò wá pé wàsá kíyèsí yẹn ni ẹ wo Bọ́lámídé bóyá influential tó ẹ wo Ọlámídé Wizkid ẹ wo Burna Boy Davido wọ́n náwó sáwọn àwọn influencers yẹn wọ́n náwó sí wọn lẹ́nu lẹ́yìn mẹ́ta ní Davido àbí Ọlámídé lóye sẹ́yìn 30 million sẹ́yìn sáwọn Sàló àwọn oríṣiríṣi àwọn influencers yẹn ó send owó sí wọn kì í pé wọn lówó mọ̀ pé wọ́n lówó lọ́wọ́ bọ̀ wọ́n mọ̀ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé wọ́n láwọn èèyàn tó ń wò wọ́n through àwọn influencers yẹn wọ́n tún máa rí àwọn náà jù bẹ́ẹ̀ lọ kí wọ́n máa drop any hit album or single so ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ a máa ń jà fàyè nínú ayé ni tó bá dúró pé máàlù kan bọ̀ wá gbé wá play music ẹ̀ tá ló ń gbọ́ máàlù tá ló ń gbọ́ CD mọ́ o social media yìí náà ni mo kàn wá pé gbàsá kíyèsí ni orúkọ mi ọmọ yóò ti yí padà olólùfẹ́ yín Olúayé mi ò sí ní di kó bàjẹ́ kó ba lè dá náà ní gbogbo tí mo wá sọ yìí náà
kò dẹ̀ ní bàjẹ́ fẹ́ni kankan nu wa ẹ ṣé màá tún máa bá yín pàdé láìpẹ́ láì jìnnà I love you all.